almar'atu salihah. Anabi ni ayé kún fún, the world is full of virtues. The world is full of fortunes. The best fortune so far is a virtuous wife. Anabi ni ayé kún fún oríire tó pọ̀. Ayé kún fún ìdùnnú tó pọ̀. Ayé kún fún àṣeyọrí tó pọ̀. Àṣeyọrí tó ga jù tọ́lọ́run lè bùn yàn lẹ́yìn pé yàn bá jẹ́ lẹ́sìn Ọlọ́run ni kò níyàwó tó jẹ́ olóríire obìnrin. Kì í ṣe gbogbo obìnrin ní fírọ̀. Tọ́lọ́run bá ń sọ fún wa nínú Al-Qur'ani páwọn obìnrin rẹ̀ àwọn walqanitina kíní kan àwọn tí wọ́n ń tẹríba fọ́lọ́run, àwọn tí wọ́n ń ṣe gbá tán ṣe dáadáa tí wọ́n rẹra wọn lẹ̀ fọ́lọ́run. Bí n tádìsí Ànábì sọ wípé ìyàwó tó dáa jù níwájú Ọlọ́run lóbìnrin tí ń respect ọkọ ẹ̀. Obìnrin tó jẹ́ pé bọ́kọ ń bẹ ń bẹ, bọ́kọ ò sí ń bẹ, inú ọkọ ò máa dùn ní tó bá rántí ẹ̀. Bó ṣe wá rí náà, mẹ́rin nìyàwó tí alágbára ayé ní. Bọ́ bá níyàwó títí, tó bá tí níyàwó tó láro mọ́ láàrin àwọn ìyàwó rẹ̀ kò tí ì pé tó bá jọ lọ́lá ayé. Àbí ń gbọ́ bá níyàwó mẹ́rin, tẹ́nìkan sì kó gìrìgìrì wọlé rẹ̀, ká má lè rí ìyàwó kan tí ó sọ pé ṣé ẹ ya wèrè, ibo lẹ ń kó bọ̀, ẹ dá padà. Àwọn ìyàwó kan bẹ lẹ́bẹ̀ láyé. Ó bá níyàwó méjì mẹ́ta, ó mọ ìyàwó tó lè jágbe mọ́ lójú àwọn èèyàn tí ó sì gbà fọ́lọ́hun nítorí pé ó fẹ́ ra àlùbáríkà lára rẹ̀. Àwọn ìyàwó kan bẹ tó bá jágbe mọ́ lójú àlejò, yóò sọ fún ẹ pé bàbá alágbájá sékìsí pé tó mú kíní yín. Lójú àlejò ni ó ti sọ fún ẹ pé kólóòsì kí ló ṣẹlẹ̀ tẹ̀sí ń jágbe mọ́ mi bẹ́yẹn. Kò sọ di kèfèrí, ó sọ di ẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ní obìnrin. Àwọn kan ó jọ ní sùúrù, àwọn kan ó jọ ní bínú. Kódà bẹ́ẹ̀ bá jọ ń lọ ní títì tọ́lọ́pàá fẹ́ arrest yín, níbi ọkọ ti ṣe sùúrù, ó ní ó sọ pé ọ̀gá ọlọ́pàá kí ló ṣẹlẹ̀, kí lẹ ló dé, kí ló máa ń sẹ̀yìn ọlọ́pàá ìkan báyìí kan. Ọwọ́ ọpọ́bìnrin ló wí, ọlọ́pàá wò yí pé nǹkan kan bẹ tóbìnrin yìí gbọ́kànlé. A máa wà bẹ́ẹ̀ nínú àwọn ìyàwó alágbára ayé. Kì í ṣe gbogbo ìyàwó alágbára ayé ni ó fi ní sùúrù. Kì í ṣe gbogbo ìyàwó alágbára ayé ni ó fi jẹ́ ẹni tó lè control ara ẹ̀. Àwọn ọba ayé bí wọ́n ṣe lò láyé ìjọ́un, wọ́n fẹ́ yàwó lura wọn ni. Bẹ́ẹ̀ náà ni bàbá wa Aláàfin Adéyẹmí ṣe fẹ́ yàwó lura wọn. Kò sí nǹkan tó jọjú ńbẹ̀. Pé bàbá Aláàfin wọ́n ṣe báwọn bàbá wọn ṣe ni. Ìgbà àsìkò yìí lè mọ́ gbà bẹ́ẹ̀ mọ́. Báwọn ọba ayé ìjọ́un, arínú Bíbélì, arínú Kùránì ọba tó fẹ́ yàwó 99. Táyé ìjọ́un nìyẹn. Bẹ́ẹ̀ nìkan ló wọ́n dánwò ń sìn yóò yí lọ́wọ́. Ìgbà ayé ọgbà bẹ́ẹ̀ mọ́. Bí bàbá yìí bá fáwọn ìyàwó yìí from secondary school level, bàbá ò make sure wípé òun rán wọn ní university. Ó lójú ìyàwó bàbá Aláàfin tí bàbá ọ̀ràn jáde university. Ó lójú àfẹ́lẹ́ tí kádàrá ọba gbà pé yọ kàwé lóko. Ọ̀pọ̀ wọn tán pariwo lẹ́ni. Ẹ mọ̀ wípé promotion lórúkọ bàbá ló sọ ọ̀pọ̀ wọn di táwọn alágbára ayé wá kiri ni. Ọwọ́ pé ó ti fẹ́ lágbájá rí ń ló fà á táwọn tó ló kọnú ayé náà fi ń pé ẹjẹ́ mi náà ò fẹ́, ẹjẹ́ mi náà ò fẹ́. Àǹfààní pọ̀ lára kéèyàn fẹ́ opó alágbára, kéèyàn fẹ́ opó ọba, kéèyàn fẹ́ opó gómìnà, kéèyàn fẹ́ opó president. Àmọ́ nílẹ̀ Yorùbá gbogbo àwọn tí wọ́n bá ti jẹ́ ìyàwó àwọn alágbára, Yorùbá máa dákún àdánwò ní lẹ́yìn ìgbà ọkọ wọn bá lọ tán. Yorùbá ò ní wọ́n ti lò wọ́n tó lọ. Bọ́ bá fẹ́ o lè sórí ire mọ́ta lọ sọ bẹ́ẹ̀ fún ọ. Gbogbo àwọn ìyàwó ọba, ìyàwó òjòyè yẹ fẹ́ wọn lé, ẹ̀rọ wọn lé, ẹ tọ́jú wọn, ẹ sọ wọ́n di ìyàwó. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ níbi ọdún 10 sẹ́yìn nílẹ̀ Haúsá, Governor Suntai. Òun ló kú lẹ́yìn accident, lẹ́yìn crash tó ní nínú helicopter. Ìyàwó ẹ̀ wá ṣetán ó fẹ́ lọ́kọ. Ká nílẹ̀ Yorùbá ni ariwo ni wọ́n fi pa ìyàwó. Ẹ pé ta ni ìyàwó ẹ̀ fẹ́? PA ọkọ rẹ̀, PA gómìnà ló wá di ọkọ màdámù. Ìran Yorùbá wọ́n ti ro 2+2 pọ̀, wọ́n ti get 4 pé wọ́n jọ pa ọkùnrin ni. Látojú ayé ọkùnrin ni wọ́n ti jọ ń bára wọn lò pọ̀. Bí ìran Yorùbá ó sì gbé lọ nìyẹn. Wọ́n ṣe wedding fún wọn tó dùn tó lárinrin. Ìran Haúsá ò ríro. Àwa Yorùbá ta ló yẹ kó fẹ́ aya ọba? Gbogbo àwọn tán jẹ́ ọmọ ọba tí wọn kì í ṣe ẹ̀jẹ̀ ọba, ẹ̀yin lẹ lè mọ rírì ìyàwó ọba.
àìṣe báwọn ará àjọhùn ṣe làwọn ayaba fi ń bọ́ sọ́wọ́ just anybody just lọ́wọ́ Jack and Harris. àwọn ọmọ ọba tí wọn kì í ṣe ọmọ ọba tó kú yẹn wọn ò fẹ́ yàwó ọba tó lọ. ẹ̀yin olówó ẹ̀yin ọlọ́lá pàápàá jùlọ ẹ̀yin tẹ́jọ́ ọmọ Ọ̀yọ́ àwọn ìyàwó Aláàfin wọ́n aláàlì ní fún yín láti fẹ́ wọn. ẹ wo rẹ̀ tẹ́rì níbẹ̀ tẹ́ bá fẹ́ kan nínú àwọn ìyàwó àwọn alágbára. ó mọ̀ béèyàn ṣe respect gómìnà ó mọ̀ béèyàn ṣe respect ọba ìwọ náà ó gé ní ẹ̀ lára ẹ̀ tọ́ba jọmọ tó lẹ́kọ̀ọ́ láti lè o. gbogbo connection tọkọ rẹ̀ ń lò ó lè fún ẹ ní díẹ̀ nínú connection yẹn. bọ́ bíyàwó ọba ṣe dírẹ́sì tí máa ń wo aráàlú yóò mọ dírẹ́sì bẹ́ẹ̀. bí wọ́n ṣe advice ọba pẹ̀lú àpọ́nlé yóò mọ advice ẹ̀ àmẹ́ni tí ọba fẹ́ yàwó ọba tí ó fẹ́ yàwó gómìnà kọ́ yẹ àpò ẹ̀wò ségun rẹ̀ lé torí wọ́n ti tó ayé wò nínú nǹkan tó sì lè fọmọ ádámọ̀ nìkan tó ayé wò kan tó fẹ́ dá padà kì í sábà easy wọ́n ti tó ayé wò ìwọ náà yẹ egun ẹ̀ wò ségun rẹ̀ lé láti gbé ntọ́ fẹ́ dánwò yìí ṣàkálítà náà fún sáká fi mọ́. lásà tó rere kò tẹkùnú lílà ìmọ̀dà iná tẹ́lẹ̀ kọ́ tẹkùnú lílà ìmọ̀dà iná tẹ́lẹ̀ kọ́. o fẹ́ fẹ́ obìnrin tó rẹwà o sì fẹ́ ṣe wàhálà kò sí bóbìnrin ó ṣe beautiful yóò ládánwò kan tí ó ní tọ́ ma manage o. arẹwà obìnrin máa ń bá àdánwò kan dé ni ìṣòro kan náà tí ń bẹ fẹ́ni tó dáko ẹtí ọ̀nà náà ní ń bẹ fẹ́ni tó fẹ́ arẹwà lóbìnrin. torójú ọmọ wa ń bi pé ojú àgbẹ̀ ọmọ wa ń bi pé kílẹ̀ tó mọ́ wọ́n ti ya gbogbo àgbàdo ohun tán bí wọn náà bá sí nílé ọkàn rí ọmọ wa ń bi pé sẹ́nìkan ò wojú ẹ̀ sẹ́nìkan ò wo mú ẹ̀ ìní mọ́kọ màdámù arẹwà tètè jáde láyé ńgbọ̀kan rẹ̀ ọba balẹ̀. àwọn obìnrin mẹ́rìnlá kan ń bẹ tọ́lọ̀ ń júwe nínú Qur'an èyíkéyìí obìnrin ìyàwó gómìnà ni ìyàwó ààrẹ ni ìyàwó ọba aláyé ni tí ò bá ti sí nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rìnlá yẹn Qur'an ló free láti fẹ́ ṣe ìyàwó pẹ̀lú ẹ̀fẹ́ra yín ọmọ póríire ní ká máa pè ọlọ́kọ ayaba ọkọ ọkùnrin ìwọ náà máa gapá ni pé yes èmi lọkọ ọkùnrin ọkọ ayaba kódà bó tiẹ̀ gorí ìtẹ́kan rí láyé ìwọ náà máa gapá ayé ọmọ pé tí a bá ti ń pè yẹn ń kúnyìn wọ́n padà pè wọ́n náà lọ́ba kódà bójọba abẹ́lé tí ò ní láńsẹ̀nsì ayé ọ̀padà pé ọlọ́ba oríire ń bẹ gbogbo àwọn ìyàwó táwọn ọba fi sílẹ̀ ẹ fẹ́ wọn nítorí ìtọ́lọ́hún ẹ má jẹ́ wọn jẹrà kálẹ̀ o bí bẹ́ẹ̀ kọ́ àwọn tí nǹkan ọ̀tọ̀ sí ni ó máa bọ́ sí lọ́wọ́ ebi ń pa ni ọ̀rẹ́ ẹni ògbóúnjẹ kalẹ̀ ọ̀tá lọ́wọ́ agbóúnjẹ kalẹ̀ ọmọ ìyá júlẹ̀ ọ̀tá ẹ̀rí tọmọ tí ń ṣe kọ́mẹ́dì lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ Kọ́dírì tíya rẹ̀ ní ọlọ́jẹ chíkìnì àtàdìẹ nílé ọ̀tá àti pẹ̀sí tútù tó sì mọ̀ pẹ́ta wa ni ó ní mọ́ mi pẹ̀sí tútù àtẹ̀dìẹ nílé ọ̀tá àti rẹsì táwọn òsìrí kan jẹ́ nínú ilé kí ló burú bí ká lọ jẹ́ ẹ mọ̀ pé pẹ̀sí tútù náà ni. ebi ń pa ní ọ̀tá ògbé tiẹ̀ ọ̀rẹ́ ògbé tiẹ̀ sílẹ̀ ẹ wá lọ sí lọ ẹsẹ̀ lẹ jẹun ọ̀tá. Al-Qur'ani ní hurrimati alaykum ummahatikum àwọn obìnrin tẹ́ gbọ́dọ̀ fẹ́ ni Kùránì fẹ́ kàkalẹ̀ yìí àkọ́kọ́ bẹ́ẹ̀ tó bá mú kólós tó fa kólós má jẹ́ kó tiẹ̀ lọ síbi kó lọ gorí ìyá rẹ̀ o ìyá tó bí ẹ bọ́ bá bá ìyá rẹ̀ lò pọ̀ láyé ó sórí ibú láyé ó tún ṣe wájú Ọlọ́run wa banatukum ọmọ tẹ́ bí ìwọ ni wọ́n bímọ fún ìyá rẹ̀ wá sílé lọ́wọ́ lọ́mọ yẹn ń ṣe bàdí bákan irú bàdí wo lọ́mọ rẹ̀ lè máa ṣe tí ó jẹ́ kójú ẹ̀ ó change tí ò bá sí pé àárẹ̀ tí ń ṣe fìtínà tí ń ṣe orí burúkú tí ń ṣe factory fitted lọ́bàdé látọ̀run ọmọ tó bí nínú lọ́wọ́ ń gorí ẹ̀ wa akhawatukum àwọn ọmọ tẹ́jọ jẹ́ ọmọ ìyá lóbìnrin má gorí ẹ̀ tó bá fẹ́ rí nínú Ọlọ́run ọmọ tí ọ̀nkù rẹ̀ lọ́kùnrin bí má gorí ẹ̀. Wakhalatukum sísítà màmá rẹ̀ ọmọ tó bí má gorí ẹ̀. Wa banatul akhi wa banatul ọmọ ìyá rẹ̀ ọkùnrin ọmọ tó bí má gorí ẹ̀. àǹtí rẹ̀ obìnrin ọmọ tó bí má gorí ẹ̀. Wa ummahatukum minar rijaa. allati yardanakum
ìyá tó fún ọmọ lọ́yàn rí láyé òun kọ́ ló bí àmọ́ gbọ́yàn sí lẹ́nu rí ọmọ tóbìnrin yẹn bá bí wọn gbọ́dọ̀ fẹ́ra wọn ìyá tó gbọ́yàn sí lẹ́nu rí kò gbọ́dọ̀ gorí ẹ̀ ègún bẹ lórí ẹ̀ ní majority ọ̀dọ́ látara àbálòpọ̀ náà fi ń sori burúkú láyé òde òní. wa akhawatukum minar radaa. mo ti ka yẹn mo ti kọjá yẹn. wa ummahatu nisaikum. ọ̀fẹ́ máa fẹ́ yà tọ́ba rojú ẹnu ẹ̀ yọ jàre lọ́dọ̀ ara ayé ni o ọ̀fẹ́ yà tán ó tún wá gorí ọmọ ọjẹ sánábà bíi ìsìyà wọn wa raba'ibukum allati fi hujurikum. ọmọbìnrin tíyàwó ẹ ti bí síbòmíì kó tó wá fẹ́ ọ wá fẹ́ ọ ó gbé ọmọbìnrin yẹn dání ẹ̀yin náà lẹ́jọ́ ń tọ́jú ọmọ ìyàwó ẹ wá jáde lọ wá wò pé èmi kúkọ ni bàbá ẹ lọ bá gorí ẹ yéé ọjẹ àgbákòyà níwájú Ọlọ́run. allati dakhalitum bihinna. níyà tó ti ń bá ìyá rẹ̀ lò pọ̀ ó tó wá ń gorí ọmọ náà tẹ̀síwájú. fa in lam takunu dakhalitum bihinna. tẹ̀síwájú. fala junaha alaykum. wa khalailu abnaikum. ọmọ rẹ̀ tó jọkùnrin ìyàwó rẹ̀ bó ṣe lè wù kọ́mọ rẹ̀ dí kó sọ́rọ̀ ẹ̀ di judiciary tó ọ sọ fún ni pé wá ọmọ tí ọ̀lẹ́kọ̀ọ́ ọmọ wèrè tí ń rìn kiri láàrin ilé ọmọ pé bàbá ọkọ ẹ̀ lójókòó ni lọ́wọ́ ń judiciary kiri nǹkan kan lọ́kọ́ lẹ́yìn ọ gbọ́dọ̀ gorí ẹ̀ ìyàwó ọmọ rẹ̀ lọ́kùnrin ọ gbọ́dọ̀ gorí ẹ̀ ọmọkùnrin tó jáde ní abẹ́ rẹ̀ ni o tó bá jẹ́ ọmọ tó gbàtọ́ tó bá jẹ́ ọmọ ọ̀rẹ́ ẹ̀ tó bá jẹ́ ọmọ ẹlòmíì tí ò bá tí wọlé ọkọ ò lè fẹ́ tífẹ́ bá wọ̀ tẹ̀síwájú. wa an tajma'u bayna ukhtayni. ó gbọ́dọ̀ fi ọmọ ìyá méjì papọ̀ ọmọ ìyá méjì àwọn tí a ń fẹ́ Táyà àti Kẹ́hìndé pọ̀ lẹ́ẹ̀kan náà ìbínú Ọlọ́run ní bẹ́ńbẹ́ orí burúkú ní bẹ́ńbẹ́ àrílẹ̀gbé ní bẹ́ńbẹ́ ó gbọ́dọ̀ fi ọmọ ìyá méjì pọ̀ lóbìnrin. àmọ́ tó bá jẹ́ pé ọ̀kan ti kú èyí tó fẹ́ ti kú làwọn fámìlì wa wò pé tó ìkejì náà tó ń bẹ ńlẹ̀ ayọ̀dá ayọ̀ náà fún ẹ kó lè máa tọ́jú àwọn ọmọ rẹ̀ tífẹ̀ bá ń bẹ tó bá tẹ́ lọ́rùn Ọlọ́run ló ń bínú sí i àmọ́ lójú ayé ẹ gbọ́dọ̀ fẹ́ méjì pọ̀ bẹ́ẹ̀ wọ́n tẹ́jú máa ń bayna ukhtayni illa ma qad salafa. àfẹ́lẹ́ yìí tó ti wáyé rí kófin ẹ̀sìn ó tó dé kánàbì ó tó dé ìyẹn lọ́lọ́ mójú kúrò àmọ́ gbà nábì ti dé kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́. Kana gafuran rahima. Ọlọ́run ti ṣàforíjì fáwọn tó ti kọjá lọ. Kana gafuran rahima. Ọlọ́run lémi Ọlọ́run ọba aláforíjì ni mí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ àrẹwà láyé. Gbogbo ń tó kójọ Ọlọ́run má jẹ́ ó fọwọ́ ara ẹ̀ tú dànù. Ẹ̀dá tó kọ́lé tó lè bínú jù ẹ mọ sàsímọ ọwọ́ ara ẹ ni ó fi tulẹ̀ ara ẹ ká. jẹ́ n sọ̀tàn kan fún ẹ tí mo gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà arákùnrin kan ló bẹ Ọlọ́run fógójì ọjọ́ ìtàn àlọ́ ni ó wá lálàá ó wá rí i pé òun gbọ́ ohùn pé ibi tó ti ṣàdúrà 40 days yìí Ọlọ́run ó bùn ọ lẹ́bùn mẹ́ta o tẹ́ bá ń báyàwó yín jà láyé ìwọ̀nba ní kẹ́ jam talk ìbínú Ọlọ́run bẹ́ẹ̀ Ànábì ní inna sarra rajul inda Allah ar-rajulu yufdi ila imra'atihi wa tufdi ilayhi thumma yansir sarraha. Ànábì ní the worst man before Almighty Allah ọkùnrin tó jẹ́ olórí ibú jù níwájú Ọlọ́run lọ́mọkùnrin tó bá yàwó rẹ̀ lò pọ̀ tán kì í ṣe girlfriend o special case ní tẹ̀yìn o ẹni tó bá yàwó ẹ̀ lò pọ̀ tán tíyàwó ẹ̀ náà bá lò pọ̀ tíjà wá dé tó wá ń tú àṣírí obìnrin yẹn bóyá làṣírí tó ń tọ̀hún náà wò. Sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ náà lo obìnrin tóun náà tú àṣírí ọkùnrin níjọ́ tí jáde bóyá làṣírí tiẹ̀ náà wò. arákùnrin bá lálàá lẹ́yìn gbàdúrà 40 ọjọ́ Ọlọ́run ló ń bùn ẹ ní ẹ̀bùn mẹ́ta ẹ̀bùn náà ní wípé ó tọrọ nǹkan mẹ́ta lọ́dọ̀ Ọlọ́run tó o bá ti fẹ́ tọrọ ibi tó ti ṣàdúrà yìí máa wá bẹ̀ wá sọ pé Ọlọ́run mo fẹ́ lò kan nínú gbàdúrà mẹ́tẹ̀ẹ̀ta o ìgbàdúrà kọ́kọ́ nǹkan báyìí mo fẹ́ fi ṣe tó o bá sì ti lo mẹ́tẹ̀ẹ̀ta tán o ti tán nìyẹn
arákùnrin bá ọba padà sílé ọba sọ fún ìyàwó ẹ̀ ó là kú oríire òun ti gba ìgbà àdúrà 3 níwájú Ọlọ́run. Ìyàwó ẹ̀ ní ẹ wá jẹ́ á tọrọ owó ó lówó kọ́ ló kàn wọ́n sọ fún ọ pé owó lọ́kàn ni níjọ́ tóun ti mọ bó o ṣe rí yìí àwọn ìyàwó àwọn olówó wọn máa ń rẹwà gan ni mo fẹ́ kó jẹ́ pé wọ́n lọ́ọ́ rẹwà jùnú gbogbo obìnrin ayé ó là kọ́kọ́ tí máa tọrọ tí n bá tọrọ yẹn tán máa tọrọ owó máa tọrọ nǹkan mi ìwọ ni ọkọ́kọ́ rẹwà náà kí n máa wẹ̀ kínú mi máa dùn. Ìyàwó bá ní kò burú ọba padà síbi títí bẹ lọ́hùn ìgbàdúrà àkọ́kọ́ Ọlọ́run mo fẹ́ lò ìyàwó mi jọ rẹwà ju gbogbo obìnrin ayé lọ. Ọlọ́run bá bá sáàmì sí inú tàn àlọ́ Ọlọ́run bá sáàmì sí nígbà tí ó fi délé kọ̀dá ìyàwó ẹ̀ mọ̀mọ́ ó rẹwà débi pé kò sí obìnrin tó rẹwà tó láyé àmọ́ àdánwò tó kàn níjọ́ kejì ntí ń wù ọ́ ń wù ẹlòmíì náà àdánwò tó kàn ní pé ńgbà tí ó fi dijọ́ kejì ijọ́ kẹta bọ́ba ṣe ń páàkì mọ́tò nìjòyè ń páàkì mọ́tò náà ń pé ọmọbìnrin kan tẹ́ tó wà ń bíbà kọjá gómìnà láwọn rí wọ́n ní ká máa gbé bọ̀ ní wàhálà bá dé lọ́ba ń di pé bí gómìnà ṣe ń fẹ́ láàrin orílẹ̀-èdè ń fẹ́ làdánwò bá dé ọba yàwó ẹ̀jà títí kò rí control ọlọ́ọ̀lé ọ̀kan nú ẹni tí ẹ wá gbéyàwó ẹ̀ wọ́n lù lálùkì padà lé ni ọba tún padà ó ló ti dá bẹ́ẹ̀ máa lo ìgbàdúrà kejì báyìí ó ní gbàdúrà kejì tí máa lo Ọlọ́run déyàwó òun ó burẹ́wà ju gbogbo obìnrin tí ń bẹ láyé lọ tí ó ugly beauty rẹ̀ lọ́dàdánwò lẹ̀ fóun ńgbọ̀ bá ugly sẹ́bọ̀ nìkan ló wọ́n máa dájẹ́ Ọlọ́run bá tún gbọ́ sí lẹ́nu nígbà tí èdélé ìyàwó bá tún ugly gbogbo ara bá dégbò ara dégbò sakalta nafusaka fima lasta tudriku takunu lillahi madha ina talqahu takunu lillahi madha ina talqahu. Ìgbà tí ó fi délé ìyàwó bá ugly pátápátá ẹja sáré rọ sí lecture yìí àmọ́ tó ṣe generator yìí ìyàwó bá dẹni ugly jù nínú gbogbo ẹni tí ń bẹ láyé ní gbogbo èèyàn bá bẹ̀rẹ̀ sí ní bà lórúkọ jẹ́ àfáàkà olórí ibú ọba yí ọmọ ọlọ́mọ jẹ́ ìbànújẹ́ bá kúnnú ayé ẹ̀ ibi tí mo sọ tàn yẹn dé àfáàtàwí ọlọ́bẹ Ọlọ́run ìgbàdúrà 3 àkọ́kọ́ oníkíyàwó òun ó fi rẹwà ìyàwó rẹwà tán àwọn olówó àwọn alágbára òjò ọgbádùn ìyàwó ẹ̀ mọ́ ọba lọ lùgbàdúrà kejì Ọlọ́run déyàwó òun ugly ju gbogbo ẹni ugly jù láyé nígbà tí ó fi délé ìyàwó ti ugly o egbò bá kún gbogbo ara ìyàwó gbogbo èèyàn bá sá fóbìnrin gbogbo èèyàn sá fún ní ọba ń bú ọkùnrin yìí pé ìkà abatẹnijẹ́ obìnrin tó rẹwà ayé ọ̀ràn tí bóbìnrin yẹn ṣe rí mọ́ tẹ́lẹ̀ ó ti oògùn bú ló ṣe ọba yé ọmọbìnrin yìí jẹ́ ni òun náà bá gbádùn ayé mọ́ ọba tó padà sọ́dọ̀ Ọlọ́run mo fẹ́ lò gbàdúrà ẹlẹ́ẹ̀kẹta màá lò gbàdúrà ẹlẹ́ẹ̀kẹta mo bẹ̀ ọ́ pẹ̀lú orúkọ rẹ tó ń jẹ́ bíyàwó òun ṣe wà kóhun tó wá lò gbàdúrà lákọ̀ọ́kọ́ tó jẹ́ pé kọ́ rẹ wá jù kọ́ ọ́ gílì bó ń dá padà bẹ́ẹ̀ ọba dáyàwó padà ìgbàdúrà 3 bá tán ńgbò délé ìyàwó ti lálàáfíà ọba ìyàwó tíyàwó ti páàkì ẹrù ibo ń lọ Ọlọ́run ò lè bá kàgbélé mọ́ ó lé lérí ibú ni ó kì í ṣerú ẹ̀ ló yẹ kó wọn fẹ́ ẹ wo bó ṣe waste opportunity nítorí ọ̀rọ̀ obìnrin ṣàkáltà náà fún sáká fíìmà lásìtà tó dèrè kù tẹkùnú lílà ìmẹ́dá ìnàtàlẹ́kọ̀ tẹkùnú lílà ìmẹ́dá ìnàtàlẹ́kọ̀. ẹ wá dákun bàbá Aláàfin kò ṣeé rí fín ọba tó jọba lọ ní jẹ́ Aláàfin ikú bàbá yeye kò ṣeé dìtẹ̀ kárẹ́ ní tó bínú Àdúlámídì aráyé ẹ fún wọn lágbómú nítorí wípé wọ́n fẹ́ gbóná. aráyé ẹ fún wọn lágbómú
gbogbo ẹni tí bá ń yẹ̀yẹ́ ẹni Ọlọ́run pọ́nlé. ọba aláàfin ò ṣe rí fín ikú bàbá yèyé ò ṣe dìtẹ̀ bàrẹ́ ní tó dìtẹ̀ ọba Lámídì aráyé ẹ fún wọn lágbómú. nítorí wípé wọ́n fẹ́ gbóná aráyé ẹ fún wọn lágbómú. ẹni tó bá fẹ́ jẹ́ ọlá láyé kò ní rí ọlá fín. Allah. ìlú Ìbàdàn lápapọ̀ ìlú tó gbonílé tó gbé àlejò ìlú tó tóbi jù ní gbogbo West Africa ìlú tó tóbi sí kejì ní gbogbo Africa ìlú tó jẹ́ pé tí wọ́n bá ń ka àwọn ìlú mẹ́wàá tó tóbi jù láyé nínú ẹ̀ ní ìlú Ìbàdàn wà. ìlú Ìbàdàn ẹ má bínú nítorí Ọlọ́run Ọ̀yọ́ Aláàfin lápapọ̀ àfi kẹ́ ẹ má bínú ewúrẹ́ ilé ẹni ní susi ní lára ẹ wá rí ìtàn kan ní fi parí ẹ̀. ìlú Ìbàdàn ìlú Ọ̀yọ́ ìlú méjì tó pàtàkì jù sẹ́mi láyé nù. ìlú méjì tó pàtàkì sí mi béèyàn bá yẹ̀yẹ́ ilẹ̀ Yorùbá gbogbo aṣọ ọjà ní bọ́ọ̀lẹ̀ àmọ́ tí yẹn bá sọ̀rọ̀ Ìbàdàn ní bá bọ́ sọ ọjà alẹ̀ tán tó bọ́ nǹkan mi béèyàn bá wá sọ̀rọ̀ Ọ̀yọ́ wọ́n máa ń pòwe méjì nílẹ̀ Yorùbá òwe yẹn ni kí ìlú Ìbàdàn àtọ̀yọ́ Aláàfin kan fi dáhùn tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. kí lòwe náà méjì lòwe yẹn wọ́n máa ń pòwe yẹn wọ́n ní òròmọdìẹ ò mà sá àmọ́ ìyá ẹ̀ dáwò dìmọ̀. ìkejì ọmọ olóńgè níní ò mọ kìnìún ìyá ẹ̀ dá ògìdán mọ̀. ọmọ ológbò kan olóṣọnù lẹ́yìn ìyá ẹ̀ àgbàrá òjò gbé ó sálẹ̀jẹ́ ọmọ ológbò yìí náà fi wá di nǹkan. ó wá rìn bákan ó fi pàdé ìyá ẹ̀ inú ẹ̀ dùn inú ìyá ẹ̀ náà dùn. ìyá bá ní kọ́ mọ wọn ọmọ tẹ̀lé òun ọmọ bá ń tẹ̀lé ìyá ẹ̀ ńgbò òjijọ́ kan ọmọ bá ní màmá àwa ti lajú kọjá bí ẹ̀fà wá sí gbogbo inú igbó yìí kò tó ń tóun fi ń wá oúnjẹ kiri ẹjọ́ wọn dájẹ lọ ìyá ẹ̀ ní kó dájẹ lọ ló bá dájẹ lọ sínú igbó ló bá rí kìnìún kan kìnìún dúdú lórí kìnìún yẹn ń sùn lọ́wọ́ ni ló bá fọwọ́ kan kìnìún ọ̀dáhùn torí kìnìún wò pé kíní bí èsìn yìí kí lòun ó fi ṣe ó tọwọ́ bọ kìnìún mú kìnìún ò ṣe bí ìgbà tóun rí ló bá mú okùn tínrín kan ó fi de ọrùn kìnìún ò kúkú sọ̀rọ̀ toró mọ̀ pé àtòun àtòkùn láàrin ìṣẹ́jú kan ni tóun bá fẹ́ já wọn dànù ló bá padà sọ́dọ̀ ìyá ẹ̀ ó níyà mo rí ológbò ńlá kan tó tóbi jù yín lọ o àmọ́ òun dúdú sí ọ̀sì ọ̀bá yìí ni ológbò yẹn ò wúlò fún kankan o mo rí ológbò tó tóbi jù yín lọ èmi fọkùn sí lọ́rùn ìyá ẹ̀ ní bo lo ti rọ́kùn olókùn tínrín kan lòún rí nǹkan sọ sí lọ́rùn kó lè mọ̀ pé òun lágbára ìyá ẹ̀ ní ìsọjẹ́ ńlọ wo ológbò tó tóbi ìyá ẹ̀ bá tẹ̀lé nígbà tí ìyá ó débẹ̀ ìyá bá kan kìnìún ìyá jádànù ni bí ìyá ṣe jádànù ọmọ náà já tẹ̀lé ìgbà yẹn ni kìnìún wá ṣèkì orí ló wá ró gbàtọ́kùn àti gbogbo ẹ̀ jádànù lọ́wọ́ àfà òwe ọmọ ológbò ní ọmọ kìnìún bàbá àti ìyá ẹ̀ dá ògìdán mọ̀ ẹni tí ń bùlù Ìbàdàn tí ń fẹnu sílùú Ọ̀yọ́ ó ní ọmọ ìlú méjèèjì o kó béèrè lọ́wọ́ àwọn tí wọ́n bí pé bó ní ìlú méjèèjì sì jẹ́ ọmọ akéwùgbẹ̀rù wìtó mo ní kí ẹ má ṣe kà yéé ọmọ akéwùgbẹ̀rù wìtó mo ní kí ẹ má ṣe kà nítorí pé rere lÓlúwa fi san rere. ẹ̀dá ẹ̀ ṣe rere nítorí ọ̀la ẹ̀dá ẹ̀ hùwà rere nítorí ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀la yàfó Olúwa. ìtàn ẹlẹ́ẹ̀kejì ó jọ mẹ́ta kọ́kọ́ náà ọmọ àṣà ọmọ ẹdìyẹ òun ni wọn àti ìyá ẹ̀ wọ́n jọ rìn kiri ló bá rìn tárítáré ló bá rí àṣà kan
ó dàbí ẹni pó dákú ni bó sì kú ni ẹnìkan ò mọ̀ lọ́ba rí lọ́ba ní irú ẹyẹ burúkú wo lélẹ̀ eléyìí á tóbi báyìí eléyìí ò wúlò bí àwọn tí wọ́n bí òun ló bá padà sọ́dọ̀ ìyá ẹ̀ ó ní ìyá mo rí nǹkan kan ó ní mo rí adìẹ kan tó fẹ́ jọ yín àmọ́ tóbi jù yín lọ o ẹyẹ yẹn rí sí ọ̀bá ẹnu ẹ̀ gùn sọ́bọ́lọ́ bí wèrè báyìí ọrùn ẹ̀ tún tẹ̀ kódà mo tún rí mo rí tíyẹ rẹ̀ gùn bí ìyẹ́ wèrè kò wúlò fún kankan ìyá ẹ̀ ní mo lo ti rí ó ní ẹ̀ka lọ ìyá ẹ̀ bá tẹ̀lé òròmọdìẹ kẹ́jẹ́ ní ẹ bá kan àṣà níbi tó sùn sí ìyá ní yéé ikú ló ń fi ṣeré yìí tó bá ìtajíbà ọyọ́ pa ọyọ́ pohun tó ń jẹyà ẹ̀ ní a fi máa ń pòwe wípé òròmọdìẹ ò màṣá ìyá ẹ̀ dáwò dìmọ̀ òròmọdìẹ lè má mọ̀ lùbàdàn bó ṣe tó òròmọdìẹ lè má mọ̀ aláàfin bó ṣe tó òròmọdìẹ lè má mọ̀ Ọ̀yọ́ aláàfin bó ṣe tó nínú tàn látayébáyé àtòní àárọ̀ yìí tó bá dọ́dọ̀ àwọn tí wọ́n bí wọ́n sọ fún pé nǹkan ju nǹkan lọ wọ́n sọ fún pé ojú tó bá kéré bí ojú títàlùbọ́ bá kówọ̀ tó bá ń wo oòrùn lọ́sàn gan yóò máa sọ pé kò sóòrùn ní sánmà ni nítorí pójú yẹn ò gbádùn ẹnu ẹni tí ò gbádùn ẹnu ẹni tó sick tí wọ́n bá bu omi sí lẹ́nu yóò ní ta ló bun tó korò báyìí sóhun lẹ́nu torí pé ẹnu rẹ̀ ti korò tẹ́lẹ̀. ìlú Ìbàdàn ìlú Ọ̀yọ́ ìlú tó tóbi ni ìlú alápọ̀nlé ni ìlú ìtàn ìpìlẹ̀ ilẹ̀ Yorùbá ni Ọlọ́run ò ní já wa wálẹ̀ Ọlọ́run ò ní sọ wá dèrò ẹ̀yìn lábàríkà Al-Qur'an nítorí náà bàbá Aláàfin kò ṣeé rí fín ikú bàbá yèyé kò ṣeé dìtẹ̀ bàrẹ́ ní tó dìtẹ̀ ọba Lámídì aráyé fún wọn lágbóhùn nítorí wípé wọ́n fẹ́ gbóná aráyé fún wọn lágbóhùn. ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe Akeugba Gold ìdòwò pọ̀ a ní promo tá à ń ṣe lọ́wọ́ along Ìbàdàn Lagos Expressway tó bá ti ra éka ẹyọ kan abùn ẹni kan sí 2.5 million ládùúgbò yẹn wọ́n ti ń ta a plot of land ní 500,000 naira plot mẹ́fà nísìnyí jẹ́ 1 acre ètò túmọ̀ sí pé 3 million ló yẹ kó jẹ́ 1 acre àwa wà fún ọ ní 2 acres ní 2.5 million ní ọ̀nà Ìbàdàn sí Ìṣẹ̀yìn along Ìbàdàn sí Lagos anílẹ̀ kan méjì ní 100 acres lẹ́gbẹ̀ẹ́ kìíní 100 acres lẹ́gbẹ̀ẹ́ kejì gbogbo document title ẹ̀ ló pé ẹni tó bá ní